Africa Content TV. Okiola, Idudu, number 2. Idamu, number 3. Ido, number 4. Afioro, number 5. Okeorimi, number 6. Laakele, number 7. Ilebode, number 8. Akiola ni number 9. Orúkọ náà ní gbogbo wọn kò sí já láàrin wọn. Gbogbo yín ẹjọ́ ṣe náà ní ẹjọ́ wa, ẹjọ́ lè bọ̀. Ewúrẹ́ tẹ̀lé yẹn, olóhùn ìṣọ́kọ̀ àgùntàn rárá o. Àgùntàn ló kí. Ó fẹ́ gbé màmá òbí lóde. Ẹjọ́ lè bọ̀. Ewúrẹ́ tẹ̀lé yẹn, olóhùn ìṣọ́kọ̀ àgùntàn rárá o. Ọmọ bàbá òbí, ọmọ náà lè mú lókè ẹ̀rù, àjọ àná, àjọ̀rùkọ náà ni wọ́n jọ mọ̀ àná. Kábíyèsí ni máa kọ́kọ́ kì. Ọmọ olóró tìlú òru Ajímọ́. Ìlànà Ajímọ́ èrò lòó. Ìlànà oyè lànà wá. Oyè lànà wá. Ó kẹ́ra Ajímọ́ èrò. Olóró ti inú èrò kíkọ̀. Kádé pẹ́ lórí yìí. Bí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ó bá o. Ẹ̀mí olóòrè akúmọ̀ nínú oró. Ẹ máa pẹ́, eku á máa ké bí eku. Ẹyẹ á máa ké bí ẹyẹ. Lóòrè àwọn ṣe nílẹ̀ ọ̀rẹ́ síwáṣú. Ìlú òró. Ẹ bá ń kọ́ bá o. Èmi kábíyèsí Olúbàdàn. Mo fi kí kábíyèsí ti ìlú òró. Bàbá oníyèsí fún ọba ni wọ́n jọ ń ṣe. Ọba wa lórí ọ̀lẹ́ Balógun. Balógun lẹ́kan. Tó jọba lọ́wọ́ ní Ìbàdàn. Mo fi kí kábíyèsí tòró táyé. Mo fa kí ọlá ìlú Èkó mo fi kí wọn. Òṣèwà wẹ́ẹ́ ní Ṣàngá mo fi kọ́ba. Ọba àwọn olódó ọba mo fi kọ́ba péré. Wọ́n ní fẹ́yẹ́ ìṣòwò mo fi kọ́ba tòrò. Àwọn ọmọ láàrọ̀ nínú ilé ẹ̀sà mo fi kí wọn. Àṣẹyìn tó jẹ lọ́sẹ̀ tó kọjá ó bàbá ẹ̀sùn mo mọ̀ fi kí wọn. Ọba Ògbómọ̀ṣọ́ tó jẹ́ bí ìjẹrin, mo fi kọ́ bá tòrò. Ọba àánú Ẹ̀gbá bá èrò, mo fi kọ́ bá òròyé sómù kí kò máa ń bọ̀. Ọba fẹ̀, bàbá Yéésù, mo fi kọ́ bá tó. Mo tún sọ ọba. Ọba Akínwó Yéésù mú mi kí wọn. Ọba Òṣogbo Yéésù mú mi kọ́ wa tòrò. Ọba Akínwó Yéésù mú mi kọ́ wa tòrò. Ọba Akínwó Yéésù mú mi kọ́ wa tòrò. Ọba Kòmú Yéésù mú mi kọ́ wa. Ọba Kòmú Yéésù mú. Àṣẹyìn ti dá sí ẹ̀yìn, ọba Ṣakí mo fi kọ́ bá ọ, ọba ti gbẹ́tì, tọ́dọ̀ Ọ̀yọ́ sí etí imú, Aláàfin Ọ̀yọ́ lọ́yọ́, mo fi kọ́ bá ọ,
gbogbo ní ẹ̀sìn mú kí gbogbo ọmọ mú kí kọ́ba ọba ti ìlú o bàbá mo sì fi lànà. Olùkọ́ omi kọ́lá olùkọ́ àjẹ́lú olùkọ́ ọba àjàsẹ̀ omi kọ́lá ọba ọfà ọmọ ṣe níbẹ̀ òmìnira gbogbo ọba tí ìrántí bàbá oníyẹ̀sìn omi kọ́lá tòrò torí bàbá ní ká máa dárúkọ ọ̀lú a lè dárúkọ ẹ̀tàn sílẹ̀ máa fi mọ́. Ẹjẹ́ máa ṣe fàájì lọ́dọ̀. Ọmọ bọ́ọ̀sì ló ti dànù lọ́wọ́ ní àtòní. Àwọn yóò lọ́lọ́ yìí ìrọ̀sùnà. Ọmọ bọ́ọ̀sì ni wà lórí. Báyọ̀ ní tèmi àbábọ̀lẹ̀ ló fi dábà, ènìyàn tí a ṣe rí wẹ̀, akẹ́rẹ̀ lọ́mọ ọ̀pọ̀. Ó máa kẹ́rẹ̀ lọ́mọ ọ̀pọ̀. Àwọn olóyè mi, òkè ọ̀la lórí, olóyè máa mẹ́, àdéwádé. Aṣọ ní ọmọrò ìgbà gbogbo àfáà tó bẹ nílùú ìyẹ́wò kọ́rẹ́nsì ìgbà gbogbo ní Kùránì pátápátá fi ẹjọ́ tí mi ṣe ìbá yín ìbá lẹ́kọ̀ọ́ lóògùn nínú ṣé kí n máa lọ ìbẹ̀yìn bàbá ẹ̀yin màmá ẹ̀yin lòdì báyìí ìbá yín ṣé kí n máa lọ. Ìbà fún pásítọ̀ tó bẹ̀ níbi ọmọ lẹ́yìn Kristi yẹn jọ̀wọ́. Ìbá yín lẹ́yìn yẹn. Ọmọ gbòòrò ìdílé fẹ́rẹ́nsì ìbá yín. Ẹ̀yin ọmọ gbòòrò ṣé ká máa ṣe lérò ṣé kò sí wèrè. Ẹ̀yin lè pè wá. Ẹni tí ó dàbí irú kò ní wá bí láíláí. Àwọn èrò wọn tí ẹni lajú lẹ̀ kẹ́nìkan wá bá bí jẹ́ òkè ọ̀la ẹ̀mí gbà. Tó bá já lágbára láti inú Èkó. Tó bá jẹ́ jagunjagun láti inú Òṣogbo. Tó bá já ìbọn létí láti inú Ìlọrin. Tó bá ti lókè ọ̀la lòrò kúrẹ́ àkáwọ́ sẹ́yìn. Àbí kò ṣe túwálò àwọn ọmọ òkè ọ̀la. Wọ́n máa fún ẹ lóhùn pé ojú ẹ̀ tó lè yẹn, ojú ẹ̀ tó lè yẹn, ojú ẹ̀ tó lè yẹn. Ìyá ló máa bá bẹ̀ tó bá da èlé náà. Tó bá da èlé náà. Wọ́n lè náà. Wọ́n ní bá.